Ojú ayé rèé, ọwọ́ tẹ pásítọ̀ àti àwọn èèyàn míì lórí ikú akẹ́kọ̀ọ́ LASU nípínlẹ̀ Èkó lẹ́yìn ariwo lórí ikú òjijì tó pa akẹ́kọ̀ọ́ jáde kan ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Èkó LASU, ìyẹn Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti padà hu òkú ọmọ náà lọ́jọ́rú ọjọ́ 12 oṣù kẹta ọdún 2025. Ìgbésẹ̀ òkú híhù yìí ló wáyé lẹ́yìn tí ìjọba ti kọ́kọ́ ti ilé ìjọsìn Sẹ̀lẹ́ náà pa. Orúkọ ilé ìjọsìn Sẹ̀lẹ́ ọ̀hún Ìlérí Olúwa Parish tí wọ́n ní ọmọkùnrin náà kú sí ni wọ́n ti pa. Ìyàtọ̀ sí pé wọ́n hú òkú àti pé wọ́n ti ṣọ́ọ̀ṣì náà pa, ọwọ́ tún ba àwọn èèyàn 4 kan tí wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé Quadri Ògúnbọ̀dé. Ṣùgbọ́n kí lohun tó ṣẹlẹ̀ ṣáájú gan tó fi di wípé wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n mú yìí àti ṣọ́ọ̀ṣì tí wọ́n ti pa ló lọ́wọ́ nínú ikú ọ̀dọ́mọkùnrin tó ní ọjọ́ iwájú rere, ìràwọ̀ ńlá nínú mọ̀lẹ́bí wọn tí wọ́n gbẹ̀mí ẹ̀ légbodò lójijì. Ọjọ́ 16 oṣù kìíní ọdún 2025 ní Quadri, ẹni ọdún 28 di àwátì. Ìròyìn tó jáde jẹ́ kó di mímọ̀ pé ọ̀dọ́mọkùnrin tó kẹ́kọ̀ọ́ gboyè nípa ọ̀rọ̀ òṣèlú náà ni ó ti kọ́kọ́ bá ọ̀rẹ́bìnrin rẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ náà ṣáájú kó tó di pé wọ́n wá tì. Ó ń bá ọ̀rẹ́bìnrin rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ pé òun lọ sí ṣọ́ọ̀ṣì Sẹ̀lẹ́ kan tí wọ́n pè ní Ìlérí Olúwa Parish tó wà ní LASU ni ó dédé parí ìpè náà. Láti ìgbà náà ni ẹnikẹ́ni kò sì ti gbọ́ ohunkóhun mọ́ tàbí rí i láàyè mọ́ tàbí láyé. Wẹ̀pẹ́tójí Bàbánihẹ̀ ni wọ́n pe orúkọ olùṣọ́ tó ń darí ìjọ Sẹ̀lẹ́, ìyẹn Sẹ̀lẹ́ Ìlérí Olúwa Parish, tí wọ́n fi ẹ̀sùn kàn náà, tí ọmọ náà sọ pé òun ń lọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀. Lẹ́yìn èyí ni wọ́n kéde rẹ̀ bí ẹni tó sọnù tí wọ́n ń wá. Lẹ́yìn ọjọ́ tó bá ọ̀rẹ́bìnrin rẹ̀ sọ̀rọ̀ tán, ọjọ́ 18 oṣù kejì ni wọ́n yí ẹjọ́ náà kúrò sí ọ̀rọ̀ ẹni tí wọ́n ń wá, táwọn ọlọ́pàá kéde pé ìwádìí lórí ikú Quadri ló yẹ ọ̀rọ̀ náà. Lẹ́yìn èyí ni wọ́n padà rí ọ̀nà àbáyọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025 pé àwọn ti rí òkú olóògbé Adédàmọ́lá o. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Hundeyin ṣe sọ, afurasí àkọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí, Ọláolúwa Ajíṣọmọ, ló mú àwọn lọ síbi tí wọ́n sin òkú ọmọkùnrin náà sí níbi ẹ̀yìn ògiri kan lágbègbè LASU. Níbẹ̀ gan ni wọ́n sin òkú ọmọ yìí sí. Níṣe ni wọ́n kàn gbẹ́ kòtò kan ṣúẹ́ṣúẹ́ tí wọ́n rí òkú ọmọ yìí mọ́bẹ̀. Hundeyin ṣàlàyé pé àhesọ lásán ni ìròyìn tó sọ pé inú ọgbà ṣọ́ọ̀ṣì ni wọ́n ti rí òkú ọ̀hún. Lórí ìdí tí wọ́n fi ti ilé ìjọsìn náà pa, Hundeyin ṣàlàyé pé olóbó ti ta sí iléeṣẹ́ ọlọ́pàá létí pé àwọn kan fẹ́ dáná sun ṣọ́ọ̀ṣì yìí ni o láti gbẹ̀san ikú tó pa Quadri. Ṣáájú ni wọ́n ti mú olùṣọ́ tó ń darí ìjọ náà, ìyẹn ìjọ Sẹ̀lẹ́ Ìlérí Olúwa Parish yìí, tórúkọ rẹ̀ ń jẹ́ Wẹ̀pẹ́tójí Bàbánihẹ̀. Wọ́n sì padà mú Ọláolúwa Ajíṣọmọ, ìyá rẹ̀ Ọmọlára Ajíṣọmọ, lórí ẹ̀sùn pé ó ran àwọn ọmọ rẹ̀ méjì, Tẹ́níọlá àti Ọláolúwa Ajíṣọmọ, lọ́wọ́ láti sá lọ. Kí ló kan àwọn méjèèjì tó jẹ́ tọmọ-tìyá yìí? Àwọn méjèèjì yìí, Tẹ́níolúwa àti Ọláolúwa Ajíṣọmọ, ni wọ́n jẹ́ ẹni tó gba náírà 300,000 jáde ní àpò àsùnwọ̀n ìfowópamọ́sí olóògbé yìí, tí wọ́n sì darí owó náà sínú àpò àsùnwọ̀n tiwọn. Ohun tó tún ṣẹlẹ̀ ni wípé ìwádìí àwọn ọlọ́pàá ló jẹ́ kí wọ́n mọ̀ wípé
bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. A jẹ́ wípé kó tó di pé wọ́n lè ṣòwò láti inú àpò àsùnwọ̀n ẹnìkan sí àpò àsùnwọ̀n kejì, ó ní láti jẹ́ wípé ó ní ìmọ̀ ẹni tó ní àpò àsùnwọ̀n ìfowópamọ́sí náà nínú. Bí olóògbé Adédìmọ́lá ṣe dàwátì ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí gba owó jáde láti inú àkáǹtì ẹ̀ lásìkò tí àwọn ẹbí ẹ̀ ṣì ń banújẹ́ lọ́wọ́. Nígbà tí wọ́n kéde pé wọ́n ń wá ọmọ náà ni wọ́n ti ń gbọ́ tolóntoló wípé owó ń jáde nínú àkáǹtì arákùnrin tó dolóògbé yìí. Èyí ló wá mú ìyàlẹ́nu dání wípé báwo lẹni tó ti dolóògbé tún ṣe lè máa gba owó jáde nínú àkáǹtì rẹ̀. Nínú àwọn tí wọ́n ní wọ́n gbowó lákáǹtì olóògbé náà ni wọ́n ti dárúkọ Ọláolúwa Ajíṣọmọ, afurasí àkọ́kọ́ tí wọ́n lọ gba owó lákáǹtì olóògbé náà nípa lílo fóònù tí yẹn ń lò kó tó di pé ó kú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ń ṣàlàyé èyí lọ́jọ́ Ajé o. Bákan náà ló dárúkọ Wẹ̀pẹ́tójí Sunday tó jẹ́ pásítọ̀ tí wọ́n lóun náà gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin náírà 70,000 naira látinú àkáǹtì ọmọ tó dolóògbé yìí, ìyẹn Quadri. Atẹnìkan tórúkọ rẹ̀ tiẹ̀ náà ń jẹ́ Sheriff Adébáyọ̀ tó jẹ́ ara ṣọ́ọ̀ṣì, ìyẹn ọmọ ìjọ òun náà, ó gba ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 jáde lákáǹtì ọmọ tó dolóògbé yìí. Ìròyìn kan tí a kò fìdí ẹ̀ múlẹ̀ sọ wípé owó tó tó 1.5 million naira ni wọ́n gbà nínú àkáǹtì náà àti pé ọ̀dọ̀ olùṣọ́ pẹ̀lú àwọn afurasí tó kù ni owó náà wọlé sí. Ṣáájú ikú olóògbé ọ̀dọ́mọkùnrin ọmọ ilé ẹ̀kọ́ LASU yìí, inú ọgbà fásitì LASU ni olóògbé yìí, ìyẹn Quadri, ti ń ta àwọn nǹkan èlò tí àwọn akẹ́kọ̀ọ́ nílò nílé ẹ̀kọ́ náà, ó sì ń rí tajé ṣe dáadáa níbẹ̀. Ọ̀dọ́mọkùnrin tó ń ṣe takuntakun fún ọjọ́ ọ̀la rẹ̀ yìí ni SP Benjamin Hundeyin sọ pé ìwádìí ń tẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni afurasí àkọ́kọ́ Ọláolúwa Ajíṣọmọ ti ń jẹ́wọ́ ní tiẹ̀ tó ti ń kà bòròbòrò ohun tó ṣe nínú bí ọmọ náà ṣe dolóògbé àti ipa tó kó nínú ẹ̀. Hundeyin sọ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú bí olóògbé Quadri Adédàmọ́lá Ògúnbọ̀dé ṣe di olóògbé tó tún dàwátì àti bí wọ́n ṣe sáré sin lẹ́yìn tó dolóògbé àti bí owó ṣe ń jáde lákáǹtì ẹ̀ ni ọwọ́ yóò bà pátápátá tí wọn yóò sì fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Ó fi kún un pé ìwádìí kíkún ni àwọn ń ṣe lọ́wọ́ léyìí tó fà á tí wọ́n fi lọ wú òkú náà lẹ́yìn táwọn ti mọ ibi tí wọ́n sìn ín sí, àti pé ọ̀pọ̀ àṣírí ni yóò tún padà tú táwọn ẹlẹ́ṣẹ̀ kò sì ní lọ láì jìyà. Ṣáájú ni oríṣiríṣi ọ̀rọ̀ ti ń wáyé lórí ojú òpó ayélujára nípa ikú tó pa ọ̀dọ́mọkùnrin yìí. Bí àwọn kan ṣe ń sọ wípé wọ́n ti rí òkú náà hú lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn Sẹ̀lẹ́, láwọn kan sọ wípé irọ́ tó jìnnà sóòótọ́ ni. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ń sa kìtìmápá láti rí wípé ọwọ́ tẹ gbogbo àwọn tó lọ́wọ́. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ náà ni ó jẹ́ wípé wọ́n nàka àléébù sí jùlọ wípé òun gangan ló mọ bí ọmọ náà ṣe rìn, bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé ó jẹ́wọ́ wípé òun lo ọmọ náà ni. Ṣùgbọ́n àwọn èèyàn ń nàka sí tí wọ́n ti ń sọ wípé èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí yóò tọwọ́ arákùnrin ṣẹlẹ̀. Oṣù kìíní ọdún yìí, òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa wá ọmọ yìí tí gbogbo rògbòdìyàn ìrọ́kẹ̀kẹ̀ ọ̀rọ̀ náà sì wà ńlẹ̀. Ohun tó ń kọni lóminú jù ni wípé gbogbo bí àwọn èèyàn, pàápàá àwọn tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tá à ń wò gẹ́gẹ́ bí ẹni mímọ́, ṣe ń lọ́wọ́ nínú dídẹ̀mí àwọn èèyàn légbodò, àti wípé kí ni ìdí tí wọ́n fi ń wúrú àwọn ìwà báyìí. Wọ́n gbé ìwà ọmọlúàbí tì sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n dẹ̀mí àwọn èèyàn légbodò láwọn tá à ń wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹni mímọ́ àti àwọn tó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ. Bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni ìwé mímọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ẹni mímọ́ kan ò sí, ṣùgbọ́n ṣá, àwọn ìwà táwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn yìí wù ó mà burú jáì, ó kọni lóminú. Lóòótọ́ kò síbi tí wọn ti kẹ́dìyẹ alẹ́, ibi gbogbo náà ló wà. Bó ṣe wà lẹ́lẹ́sìn Mùsùlùmí, ló wà lẹ́lẹ́sìn Kìrìsìtẹ́nì, ló wà lẹ́lẹ́sìn àbáláyé. Ṣùgbọ́n ìbànújẹ́ ńlá ni bí wọ́n ṣe mú àwọn èèyàn tí wọ́n ń pa wọ́n nítorí àtìlà àti lówó lọ́wọ́. Bẹ́ẹ̀ tẹ́ bá rí ìran wọn, wọn ò yàtọ̀ sí ẹni tí yà ń jẹ, pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ń fi àwọn èèyàn ṣètùtù ọlà.
wọ́n ti gbàgbé wípé oògùn owó kan ò sí, iṣẹ́ ni oògùn ìṣẹ́. Èrò àwọn èèyàn ni wípé àwọn ọmọ obìnrin nìkan tí wọ́n ń rìnrìnkurìn tí wọ́n lówó nínú òwò nọ̀bì ni wọ́n ń mú lò bí ẹran tí wọ́n fi ń ṣe àwọn ètùtù ọlà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé ibi tá à ń wò gẹ́gẹ́ bí ilé ààbò, gẹ́gẹ́ bí ibi ìsádi, ni wọ́n ti sọ di oríta ibi tí wọ́n ti ń pani ṣògùn owó, láwọn ibi tá a ti ń lọ rawọ́ ẹ̀bẹ̀ gbàdúrà sí adẹ́dá àti aṣẹ̀dá. Wọ́n ké sáwọn àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn láti gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ yìí, pàápàá àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn, wípé kí wọ́n ṣe ìpàdé tẹ̀ẹ́kótó kan tí wọn yóò ti dá wọn lẹ́kọ̀ọ́, ṣí wọn létí inú, bá wọn sọ̀rọ̀ láti jáwọ́ nínú gbogbo àwọn ìwà pálapàla àti ìwà kátikàti èyí tó ń wáyé níbi wọ́n ṣe ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò nítorí àtilà àti lówó lọ́wọ́. Àwọn ohun tó ń bani lọ́kàn jẹ́ púpọ̀ ni wípé ẹ̀mí ò láàrọ̀. Àwọn tí wọ́n ti pa, tí wọ́n ti dẹ́mi wọn légbodò yìí, ẹ̀mí wọn ò lè padà bẹ́ẹ̀, wọn ò lè rí wọn mọ́ láíláí, léyìí tó túmọ̀ sí wípé wọ́n fi ń pa àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí irú ẹni bẹ́ẹ̀ lẹ́kún. Ṣùgbọ́n ìbànújẹ́ ni àti ohun tó dunni wípé kílẹ̀ tó pòṣìkà, ohun rere á ti bàjẹ́. Bí ilẹ̀ bá tún wá pòṣìkà tán, ṣó dá ohun rere tó ti bàjẹ́ padà? Ohun lọ̀rọ̀ táwọn èèyàn, àwọn ọlọ́gbọ́n ayé, àwọn olóye ń sọ. Wọ́n rọ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn elétò ààbò láti rí wípé wọ́n tọpinpin ìṣẹ̀lẹ̀ yìí débi tó lápẹẹrẹ, kí àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú bí wọ́n ṣe dẹ́mi ọmọ yìí légbodò kí wọ́n jìyà tó tọ́ lábẹ́ òfin. Ṣùgbọ́n ṣá, àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ti bọ́ sí gbangba òde láti wá fẹ̀hónúhàn, tí wọ́n sì ń pe ìjọba ìpínlẹ̀ Èkó níjà wípé wọ́n gbọ́dọ̀ ṣàwárí kí wọ́n sì mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ikú ọ̀dọ́mọdékùnrin náà, àti wípé ọmọ náà ló wà ní ipò tó ṣẹ̀ ń gbéra dìde sọ lẹ́yìn tó ti forí polẹ̀ jìyà, tó ṣẹ̀ wá ń jèèyàn bọ̀ kó tó di pé wọ́n gbẹ̀mí ọmọ yìí. Lẹ́yìn tí wọ́n tún gbẹ̀mí ẹ̀, gbogbo owó tó ti ṣiṣẹ́ fún, tó ti làágùn, wọ́n tún fa kúrò nínú àkáǹtì rẹ̀ lẹ́yìn tí wọ́n ti pa á tán. Látàrí ìdí èyí, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti wá sọ pé àwọn yóò tẹ̀lé ọ̀rọ̀ náà, àwọn yóò sì bójútó débi tó lápẹẹrẹ, kí wọ́n má bàa fi ọwọ́ jọ̀bọ́kẹ́ tàbí dáṣọ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀, kí ìdájọ́ òdodo kó lè fojú hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wá ṣèlérí wípé àwọn ò ní figbá kan bọ̀kan nínú o lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn yóò mú wá sí gbangba òde láti wá fi hàn gbogbo ayé ọ̀rọ̀ ọ̀hún bá padà wá wó sí. Ẹ láǹfààní láti fi ojú wòye àti èrò yín hàn lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó, bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́, kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀, tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí? Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba, Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun mi o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi. Ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun o. Brothers sisters ẹ ṣeun, daddy and mommy ẹ ṣeun, ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomirin wá. 100k subscribers, thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́.
tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ó dúpẹ́ àwa máa máa mọ̀ọ́rẹ́. ẹ̀yin ṣálì yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ó dúpẹ́ àwa máa máa mọ̀ọ́rẹ́. àwa mọ̀mọ̀ mọ̀ọ́rẹ́ àwa mọ̀mọ̀ mọ̀ọ́rẹ́ o. Yorùbá Gidi ó dúpẹ́ àwa máa máa mọ̀ọ́rẹ́. àwa màmá mọ̀ọ́rẹ́ àwa màmá mọ̀ọ́rẹ́. Yorùbá Gidi ó dúpẹ́ àwa máa máa mọ̀ọ́rẹ́. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jáṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, gbogbo ọmọ Yorùbá ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.